ó ní ọ̀rọ̀ ilé ayé ẹnìkan fi omijé ojú ó fi ń béèrè ọmọ tó ń fi omijé ojú béèrè ọmọ níbi ojúmọ́ bẹ́ẹ̀ làwọn kan dẹ̀ bí wọ́n lọ gbé sí modernist baby ẹni wọ́n ní àwọn kan wáyé. dàkú burú sórí ilé ayé tá a wà yìí kò sẹ́ni tí yóò bímọ gbogbo wa gan tá a bá tún yàwó dáadáa a tún bímọ. lọ́nà o òfin oníkẹ́ẹ̀lá. ọ̀dà sọrí ọ̀nà àkọ́kọ́ kò sẹ́ni tí yóò wò kó bí ọmọ àwọn aléèyàn bímọ ó lè bá ọkùnrin ó lè bóbìnrin ìkankan lè mọ wúlò nù ẹ. lábìsí Ọlọ́run. ẹlòmíì ó sì bímọ yóò yanjú wọn sì yàn wọn sì rere ẹlòmíì lè bí ọmọ ó jẹ́ pé ọ̀kan náà ni yóò dirun yóò sì dìgbà ẹlòmíì lè bí méje mẹ́jọ mẹ́fà nínú gbogbo mẹ́jẹ̀ẹ̀jọ tó bí ó lè má ní ẹyọ kan nú ẹ. ta ló wà ní. bọ́ọ̀bì rẹ̀ lọ́wọ́ mi ni ilé ayé nù kí mo wí. ilé ayé. ẹlòmíì máa ní pé èmi rèé o ọlọ́mọ ni mí o mo bímọ ọ̀rẹ́ bí wọ́n ti ń bá ẹni tí yóò bímọ jà àjòjì dẹ ní nígbà tó bá máa sọ̀rọ̀ á ní ó mà ṣe o ó mà ṣe o nígbà bá pè lókòbó á lòun lókòbó èèwọ̀n òkòbó bí ìbá ṣe tó dé kúrò ní kárò ọmọ mẹ́rin mo bí Ghana ní à ń gbé mà sí lẹ́nì kankan pẹ̀lú rẹ̀ rí tó bá lẹ́ni tí àwọn sọ pé wọn ò bímọ àbí wọ́n bímọ kí wọ́n á pín sí méjì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó wáyé ọlọ́run ní máa ń tò ètò ọlọ́run ló lọ́rọ̀ ọlọ́run ló sì lọ́pọlọ ọlọ́run ló lọ́gbọ́n ọlọ́run ló nímọ̀ ọlọ́run ló lóye tẹ́dá bá wáyé tí ò bá bí ọmọ kankan tó ń gbọ́ ẹ má rò pé ó bímọ ó bímọ tó bá délé ẹlòmíì tí ó bímọ ọ lè mọ̀ pé ó bímọ. ó wà lọ́wọ́ wa. ìwà náà ni tọ́lọ́ sì tọ́ kẹ́ sórí tó bá débẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ fèrè tọ́ọ̀rì ní ẹ̀xámpù ọ̀hún ra wọn mọ́ ń bẹ̀ ó lè sọ ọmọ ẹbí ó lè sọ ọmọ ara kò ní burúburú àwọn àwà kan máa wà lọ́wọ́ ẹ̀dá àwọn kan ò ní sá fún. kò sẹ́ni tó pé. sọrí jẹ́ wọn bá ti lè sá fún èèyàn pátápátá wọ́n ti sọ di wèrè nu so ọmọ ló máa wà lọ́dọ̀ ẹni yìí nínú àwọn ọmọ yìí tó bá gbọ́n sọ̀rọ̀ ara ẹ̀ àwọn ọmọ yẹn gbà tí wọ́n bá dàgbà torí tó bá ló máa yá ó lè lọ pẹ́ so nínú ìrìn àjò yìí wàá wò pé kí ni mo lè ṣe àwa tọ́jú wọn àti róbìnrin tó tọ́jú ọmọ àbúrò tó tọ́jú ọmọ ẹ̀gbọ́n àmọ́ ọmọ tí ń sinmi òun gbà tó dẹ̀ yá ọlọ́run dó náà ló òun náà dọ̀lọ́mọ láyé ní after bíi 30 years ṣe ọ̀gẹ́ẹ̀tì ẹ̀ báyìí after 30 years òun náà dọ̀lọ́mọ láyé ẹlòmíín sì ń bẹ kò bímọ kò sì bá láàfíà. ìyẹn tó le. tó ìdíbẹ̀ lọ́tí máa rí pé ọmọdà ṣùgbọ́n ọjọ́ tó yẹn bá ti lọ tó ti papòdà kò mọ kankan mọ́. bóun bímọ o. kò bímọ o ó ti lọ. òun lọ́mọ láyé o. wá mú yẹn náà wá di papọ̀ kọ́ wá wọ ẹni tó bí tó dirun tó dìgbà ń gbọ́ báyá yóò fi lẹ̀ lọ. bẹ́ẹ̀ni ọmọ wa dà àtẹni tí ò bí ìkan náà ní àwọn àjò ọlọ ẹni wá bí yóò máa jẹ́ orúkọ ọmọ tániyẹ Mr. Bankole ni tániyẹ Mr. Bankole ni orúkọ bàbá ti wà yẹn náà jẹ́ ṣùgbọ́n ìran tó tí ẹni tí ò bí yẹn ṣebí ìran kan ló bí òun náà tó bá ti fi lẹ́gẹ́sì tí mo sọ ni wípé tó bá ti fi nǹkan tó dáa sílẹ̀
orúkọ tiẹ̀ náà ò ní parun wọ́n nígbà lágbájá ń bẹ ìyá kan wà ní Mùṣín kò bímọ ṣùgbọ́n Ọlọ́run ọba kanlé ó ní ilé ó ní property gidi àwọn àbúrò bàbá àwọn ọmọ àbúrò bàbá àwọn tó wà nílẹ̀ lónìí àwọn ni wọ́n wà níbẹ̀ tí wọ́n ń jogún tí wọ́n jẹ ogún yẹ ó tiẹ̀ ṣe wíìlì kó tó kú tó pín fún wọn pé èmi ni mo ní wọn tóun ò bá sí mọ́ àwọn náà máa sìn wọn òun náà ló tọ́ wọn òun ló tọ́ ọ̀pọ̀lọpọ̀ ń tà ń sọ nìyẹn kò sẹ́ni tí ò bímọ kò ságà ń lé Ọlọ́run ṣùgbọ́n tó bá tó àsìkò kan kò sẹ́ni tó bí àti rí olówó tó kọ́lé rẹpẹtẹ tó sì bímọ tó ìjẹ́ pé àwọn ọmọ yẹn náà dáwọ́ lọ́wọ́ fi ṣe fún wọn. ẹlòmíín sì bí ọmọ ṣèbí náà láti rí sẹ́nẹ́tọ̀ tá à ń rí pírẹsidẹ́ǹtì àrí gómìnà àwọn yẹn bímọ àá máa sọ pé ọmọ lágbájá nu ṣùgbọ́n tí a bá ti dijú tí a ti lọ ẹlòmíín bàjẹ́ tó bá ti dolówó kò ní tọmọ mọ́ àníyà tó ń jẹ òun ò fẹ́ kọ́ ọmọ òun ó jẹ́ ẹlòmíín ọmọ ẹni tó 2 billion lákàntì ẹlòmíín 100 million lákàntì ọmọ tí ó mọ̀ yá tí ó jìṣẹ́ rí tí wọ́n kọ́ wọn tírèèni ẹ̀ wọ́n lè mú lọ lóyìnbó ọmọ mi àdé àti rọ́mọ tó lọ lóyìnbó tó dé òun náà ló pa bàbá ẹ̀ tó máa lọ rẹ̀ mú oríṣiríṣi so àwáyé wa kẹ́kọ̀ọ́ ni ìrìn àjò tá a rìn wáyé gbígbà kábàpà àwa arìnrìn àjò akànrìnrìn àjò Ọlọ́run sá wò ó pé àwa ọ̀run ọ̀hún kò sẹ́ni ó débẹ̀ rí téèyàn bá ti dijú kò rí nǹkan kan ẹ̀rù Ọlọ́run bà mí níjẹta mo bá obìnrin kan rìnrìn àjò ìjọ believe pé nígbà tí wọ́n máa sín wọ́n gbẹ́ kòtò ní lóòró tó bá sì rí pósí tí wọ́n fi gbé débẹ̀ ó mọ̀ fáyìn o mo respect Yorùbá tó jẹ́ pé tá a bá tún débẹ̀ ra grand náà bá fẹ́ sin òkú ti Yorùbá àlẹ́yìn ìgbà tá a bá ti fi eru yẹ̀pẹ̀ fún yẹ̀pẹ̀ eruku fẹ́ruku àtòdó tí wọ́n bá da yẹ̀pẹ̀ sí wọn ó kì í mọ́lẹ̀ tí wọ́n tún rẹ̀ wọ́n slap ẹni tí wọ́n ìsáàdà kan fẹ́ gbẹ́ lómìn lélẹ̀ àbí kó sùn á ṣe bí ìgbà tó wà láyé àmọ́ àwọn eléyìí nígbà tí wọ́n gbé òkú ìjáde ihò yẹn wọ́n ra gbẹ́ nígbà tí wọ́n fẹ́ gbẹ́ kínní kànga kò tóbi o ó kàn gbà yẹn ni o wọ́n sì sọnù ẹ̀. lóòró. bẹ́ẹ̀ ni. tí wọ́n tún ṣe bẹ́ẹ̀. lóòró wọ́n jù sínú ẹ̀ Ọlọ́run fẹ́ ká bẹ̀rù òun ló fi dá wa ó ní ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa èmi ò gbọ́ pé mọ̀lẹ́kà bímọ àwọn atọ́lọ́run ní pé ká bímọ ó yọ tó bá tásìkò kan everybody ní wọ́n tó papòdà àkàmúbẹ lọ́run náà Ọlọ́run jágùn lẹ́mìí Ọlọ́run jágùn lẹ́mìí o gbogbo etí tó gbọ́ mi àágùn lẹ́mìí o tó o bá bímọ àfi kó o tọ́ kó o fi bẹ̀rù Ọlọ́run sí lọ́kàn torí tó o bá ti lọ kò sí kankan mọ́ ṣùgbọ́n àwọn ọmọ bẹ láyé òun náà wọ́n máa sọ pé ṣèbí ọmọ lágbájá ni ọmọ tàmàdò ni wọ́n bá ti pàṣẹ dà kò sí nǹkan kan ẹni tí wọ́n sọ pé bóyá kò tiẹ̀ wá bí rárá oúnjẹ bá dákẹ́ rò nítorí ẹlòmíì wíkẹ́ẹ̀dì ẹlòmíì burú gidi ẹ̀ lọ́kì ẹ̀ ti mọ̀ oúnjẹ bá dákẹ́ ẹ̀ gbé jáde gbẹ̀yìn náà ni bẹ́ẹ̀ bá torí oorun bẹ́ẹ̀ bá fi sín ẹ̀ torí Ọlọ́run ẹ̀ fi sín bẹ́ẹ̀ bá tẹ̀ wá torí Ọlọ́run sín ẹ̀ ṣe nítorí oorun ńgbà tí kọ́lẹ́rà tẹ́yìn náà bá dé pé tẹ́ ń bọ̀ yìí ó ga jù yín lọ àfi ká dá sùúrù sí o èyí tó tún ṣe pàtàkì ńbẹ náà ni pé kọ́lọ́n kó ṣàánú wa kó fún wa lọ́mọ alálùbáríkà àbímọ ẹni Ọlọ́run bá fún kó rí ẹ̀mí kó fi tọ́ kó rówó kó fi tọ́ wọn kọ́lọ́run kẹ́ wá òbí wa fàdúrà sí kọ́mọ má yàyà kúyà kí wọ́n ṣoríire láyé ìyẹn ní kókó ìyẹn dẹ̀ ní pàtàkì tó Ọlọ́run ní kó jáde náà ní o àṣàyàn ọ̀rọ̀ ìgbà mìíràn máa wà ẹ máa wéré orí ìtàgé mi ẹ ní mọ̀ pé nǹkan tẹ́ ń ṣe yìí ẹlòmíì kan máa ń wo fíìmù ni ọgbọ́n mi wà nínú ẹ̀ tó jẹ́ pé ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ tá a sọ yìí ẹyin lóhùn tó bá ti bọ́lẹ̀ kò ṣeé kó mọ́ ìyẹn la fi sọ pé ahọ́n rẹ àdúrà ni kó máa fi ṣe
ẹnu rẹ àdúrà ni kó máa fi gbà ní gbogbo ìgbà. Wo n tí mo fẹ́ bọ̀ yín lálẹ́ yìí ojú wípé bíkíbi tí a máa ti ń ṣépè ẹ má dúró ń bẹ̀ mọ́ òun. Ẹ bá dẹ̀ gbọ́ pé à ń ṣépè àdúrà ní kẹ́yìn máa ṣe láti ṣì dànù. Torí pé ilé tẹ́ ẹ wà ẹ mọ̀ bóyá ológbò òun wà ń bẹ̀. Ibi tí ẹ ti ń sọ̀rọ̀ tẹnu márùn tẹ́ ẹ wà ẹni ó gbé báàgì dání ẹ mọ̀ pé àṣẹ wà nínú báàgì rẹ̀. Bíkíbi tẹ́ ẹ ti jókòó sí kódà ẹni tẹ́ ẹ fọkàn sí ẹ mọ̀ tẹ́ mẹ́ lára rẹ o. Èpè dẹ̀dẹ̀ fi wèpè bépè bá sọnù èpè náà là á fi wá. Ẹni tí ò wá lóògùn tí ò sì máa lé olóògùn ó yẹ kó màdúrà àgbà. Ojú ò ní tẹ̀lé kọ̀ọ̀kan wa. Adémọ́lá ọmọ Bánkọ́lé kọ́ọ̀kẹ́ ọmọ ará odò ọ̀rọ̀ ìṣẹ̀sùn ni mí ń bá náà ṣẹ̀sùn ń bá dèrè ìṣẹ̀sùn rèé tí ń bá dòtò pòrò. Èmi náà má gọ̀dọ̀gbò dé mi lẹ́ràn sí omi òbúkú sẹ́sì mi lẹ́nu ọmọ mọ́dù lọ́tẹ̀ tó gbọ́ ti kàkàkà. Ifátọ́lá dé ọmọ eléwé ládọ́gba ògógó ni mo fi pàjá àmà jẹ. Ọmọ ojúmọ́ kan ògbò tí ò bá ti pé tí ò bá jẹ́ ewé ò pé ní o ẹ gbà bẹ́ẹ̀ ewé rí ò pé ní tọ́ ẹ gbọ́ gbogbo wa lọ́lọ́mọ kò tó sẹ́ni tó bímọ ẹni tó bá wáyé tó bímọ tọ́mọ rẹ́yìn tó yẹjú òun lọ́lọ́mọ láyé ẹ wá tọ́mọ ọ̀hún ẹ fọ̀nà ẹjú mọ̀ tí wọ́n pè lé ayé kò sí téèyàn fi gbéraga ṣe o gbogbo téèyàn kó sí àyà pátá yóò kó dà lẹ́jọ́ kan níjọ́ ọmọ alágbájá ó lọ irọ́ ló wà ń di ẹ o bó bá tásìkò fún ọlọ́run ọba mi yóò lànà ọlọ́run tí wọ́n ń pè lólú lànà nìyẹn àfi ká ṣe rere o ká dẹ̀ sí jẹ́jẹ́ ẹ tó gbádùn mi níjọ́ mi pẹ̀lú ògo ọlọ́run bàbá òrò àgbà ń kí yín o oníjẹ bá fẹ́ ṣe ìnáwó ètò pàtàkì ó ń bẹ lọ́dọ̀ tàwa ìṣílẹ̀ fẹ́ ṣe ní àbókù àgbà ọjọ́ ìbí ni birthday housewarming àwa ààrẹ ẹ̀dá ìlú kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe pẹ́ẹ́dà kan nìyẹn gbogbo ẹ̀ àwa ńlé lágbára lọ́wọ́ ọlọ́run ojú òní tẹ̀lé kọ̀ọ̀kan pẹ̀lú ògo ọlọ́run ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08060974167 lẹ́ẹ̀kan sí 08060974167 ojú òní tí yóò pẹ̀lú ògo ọlọ́run ẹ ṣé bẹ́ẹ̀ ni tẹ́tí gbọ́ wa.